This movie is sponsored by St. George Continental Nigeria Limited. They manufacture high-quality aluminium roofing sheets, step tiles, makopo, flat hills, stone-coated roof tiles, Gerald, aluminium windows and doors, aluminium 0.45 mm, 0.55 mm, 0.7 mm, and 1 mm. Accessories, suspended ceiling, PVC, POP, all for affordable prices with 30 years guarantee. You can contact the phone numbers on your screen and you'll be attended to anywhere you are in Nigeria. This movie is also sponsored by Diamond Solutions and Technology, the producers of Diamond Complete Man, which help to cure impotence, help to cure premature ejaculation, increases stamina, reduces sexual fatigue, help with strong and hard erection, prolong sexual health, improve libido, increases maximum sexual pleasure, increases blood flow to the genitals. You can contact the phone numbers on your screen. Another sponsor of this movie is Diverse Events and Interiors, which based in catering, small chops, aso hanging, fish barbecue, decorations, and event planning. You can contact the phone number on your screen, and you can also contact them through the Instagram and Twitter accounts. Látẹnu àgọ́ o, ìkìlọ̀ lèyí o, ẹ tẹ́tí kẹ́ máa gbọ́. Ìgbẹ̀yìn, 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 ìgbẹ̀yìn ẹ̀dá lójú, ẹ jẹ́ ká ṣe dédé o. Ìgbẹ̀yìn, 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 ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé ká ṣe pẹ̀lẹ́ o. Ìgbẹ̀yìn, 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 ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé o. Ìgbẹ̀yìn, 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 ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé ká ṣe pẹ̀lẹ́ o. Alágbára yé o, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ má gbọ́ ọmọ ṣẹ́ṣọ́ o, ìkìlọ̀ lèyí o, ẹ má bà ayé yìí jẹ́, ẹ má da ayé yìí rú o. Wọ́n ètò fún sweat nínú èsì báyìí. Gbogbo ìpá parí tó wà lọ́rùn. Mo máa sá lọ o. Ṣé ń sùn? Tí ẹ mú sìgá ìwà fi sílẹ̀. Ó kò máa para ẹ̀yìn. Bàbá yìí o, ẹ́. Ní gbogbo ilé ìbáyìí ní ìsìn. Gbé sílẹ̀ náà, gbé sílẹ̀ mú wá, gbé sílẹ̀. Tí fẹ́ para ẹni. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin lè fà? Kí la fà? Ó kò máa para ẹ̀yìn. Tó bá dẹ̀ kó kú gbé. Tó bá ṣàkù má ìkílẹ̀ kú tẹ̀lé ẹ̀. Ó lè pa mí ilé ilẹ̀ fẹ́ mi o. Tó bá nínú ìjọ tó ní pásíwọ̀dù. Ṣàkókò ẹlẹ́ fàwọn tó bá kú. Tó bá kú ó gbà ó kú tó tún fa sí. Àkàrà tèmi máa jẹ níbi tí a ọ̀ èyí ọmọ ọ̀pọ̀ ní dákàrà fún ìdarí. tó sáà ní wí máa kọ sí orúkọ mi sí. Kí ló ṣẹlẹ̀ náà? Kò sí àbúrò mi. Alájà kékeré gbé nǹkan mi ṣara wíyá. Ṣé bó ní kò lọ́kùnrin kankan gbèsè ayé òun? Gẹ́gẹ́ òun. Ẹ nà ọkùnrin ní boyfriend náà. Bàbá tó ṣe lórí kò. Àǹtí mi, ẹ ṣàgbọ́ngbà tí mo ṣe introduction lẹ́kọ̀ọ́. Kókò wọ́n help mi lásán, ó tẹ̀ ní kájọ́ rẹ̀, so
lè gbà. Go help her. Just like that. Nothing attached. Kí ló wá ṣe lé wa. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe tó kò sí dájú àti ọmọ ìlú. Tó bá jẹ́ pàlàjì wà lẹ̀. Ó wá kí ẹ. Àǹtí mi ti ń go too far. Ó wá kí mi ni kò sí kankan láàrin wa. Àwa gọ̀. Eléyìí ta sọ tó fi gbé breakfast wálé. Ìwọ náà kò sí nǹkan kan. Gbogbo nǹkan tẹ̀ ń sọ pátá ni mo gbọ́. Ó lóun fẹ́ gbé ẹ jáde, òun lera. Ó jẹ́ túraká, ó cash fund kó wà ókè. Torí òun sọ fún pé rárá o, Ọlọ́run ní kàn ṣẹ̀sì. Kí ló kàn sí pẹ̀lú kó catch fund? Catch your fund jáde kó jayé kó feel free. Àánú ẹ̀ ṣe mí. Àǹtí mi. So gbogbo nǹkan tí èmi àti ọ̀gbọ́n yẹn sọ lẹ́gbọ́n. Before nǹkan. So ẹ lọ tẹ́ etí sí. A máa tẹ́tí sí torí o ti fún wa jẹ. A jẹ̀ ti rí pé túraká o, èmi sọ fún ẹ. Ó yẹ kí ẹ mọ̀ pé mi ò ṣe rọrùn bẹ́ẹ̀ náà. I'm not interested. Only me. Gẹ́ndì. Kí ló dé? Ẹ jẹ́ sọ sínú ìjáde wọ́n mi wá. Breakfast kí ló dé? Jẹ́ ká Ẹ sọ sínú ìjáde kí ló sọ̀rọ̀. ṣẹlẹ̀. mi ò tiẹ̀ ní nǹkan ti sọ. Kò sọ̀rọ̀ Àmọ́ mi ò lẹ́nu. fẹ́ kó bu tó já èmi káwọn àti ti sọ síwájú mi ò fẹ́ kó padà jáwọ́ náà ní ẹ ṣàrọ̀ra. Kò lè jẹ́. Ó lè jẹ́ mi kò sí kankan láàrin wa. It's stop it. It's okay. A ti gbọ́ ṣàtúraká. Bọ̀bọ̀bọ̀ yẹn cute. Àǹtí mi, ẹ jẹ́ change topic. Just like that. Bóyá bírèdì bọ̀dá yẹn tó nà. Breakfast. Ẹ jẹ́ ká change topic. ọmọ yẹn nà orí ẹ̀ nà máa mú lásán ọlọ́jà kọ. ọmọ ẹ̀ fine. fi love sí. wá ṣeré ọmọ fún mi nọ́mbà láti bí ọ̀sẹ̀ méjì ọmọ ìgboro ẹ pè lọ́wọ́ kan. Hello. So who is this? Èmi Abdulhakeem. Èmi ló fún ní nọ́mbà ẹ nísìnyí tàjọ chat. Oh, Abdulhakeem. Yeah. Ẹ ká sọ sá. So àpá báwo ni things? Mo kì í kọ́. Ìlú wa o. Mo ní kí n kí ẹ ní pé ó dẹ̀ máa wù mí o tó bá lè gbọ́ gbogbo àwọn nǹkan tí mo ń sọ fún ẹ. Torí pé èmi bó ṣe ń wò mí mo ti rí ẹni rẹ̀ ní tí mo lè fẹ́. Ó máa wù mí kémi àti ẹ lo jẹ́ kí n put ẹ̀ báyìí pé ó máa wù mí kí n lo gbogbo life mi pẹ̀lú ẹ̀. Abdulhakeem, ó mọ̀ pé mi àti ẹ̀ ò tí ì ríra náà. Relationship is not done that way. Ó kàn lè expect pé kí n máa dé ẹni tí mi ò tí ì meet. Sorry, èmi àti ẹ ti ríra online. Mo ti rí picture ẹ̀, ìwọ náà ti rí picture mi. Tí mo ṣe rí nìyẹn, tí wọn náà dẹ̀ ṣe rí ni mo ti rí ẹ, èmi ti like ẹ. Ọkùnrin men has come, ẹ tún ti dé pẹ̀lẹ́ tán yín. Ṣé rí ìyẹn ọkùnrin báyìí? Ẹlẹ́tàn ni gbogbo yín pátápátá. Tẹ́ bá ti rí nǹkan tẹ́ ń wá tán báyìí, ẹ máa yí orin padà ni. Jẹ́ kí n sọ fún ẹ, kí ni nǹkan táwọn wá? So orúkọ tí gbogbo ẹ̀yin obìnrin máa ń pè wá kò jù ẹ náà lọ. Ẹlẹ́tàn ni wá, oníkinní kan. But sórí mi Abdulhakeem, mo máa prove ẹ̀ fún ẹ pé kò ń ṣe gbogbo àwa ọkùnrin la rí bẹ́ẹ̀. Sorry, mo ṣe insist. Mi àti ẹ ò tí lè wọ ní relationship kankan for now. Torí mi ò tí ì mọ orí èèyàn tó jẹ́. Àti pé ṣorí bí mo ṣe wà yìí, mo máa ń like ọkùnrin tó bá wà religious. Ẹni tí bá máa fẹ́, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ Ọlọ́run, tó dẹ̀ ń kírun dédé. Mi ò lè tí ì mọ orí èèyàn tó jẹ́. Ṣé gbogbo nǹkan tó ń sọ yẹn, kàtígórì yẹn ni mo wà. Tó bá dé àdúgbò mi,
tó sọ pé ń lọ sílé brother Abdulhakeem béèrè lọ́wọ́ anybody tó yẹ pé owó wú ẹ̀ ó fẹ́ wá sọ́dọ̀ mi wàá gbọ́ kó béèrè lọ́wọ́ anybody pé òun lọ sílé brother Abdulhakeem kò mí pé méjì torí èmi mo máa ń ṣe ìkọ́mọ̀ ní mọ́ọ̀sì wa látà tí mo kéwú ní kékeré tán ìgbà tí mo dàgbà fúnra mo tún lọ lé ké fún another 12 years mo gbogbo nọ́mbà dis tó bá fẹ́ sọ máa kà fún ẹ mo há alukuran sórí ìgbà tí mo rí pé ó ń dín díẹ̀ ni mo ní láti lọ lé kéwú again for another 12 years. Okay, mo ṣe insist actually. Máa ronú sí. Okay, jẹ́ ká ṣe báyìí. Ọjọ́ wo ló máa wá sí ọ̀dọ̀ mi kó wá mọ orí èèyàn tó ń bá sọ̀rọ̀ lọ́dún. Ṣé ti rí nǹkan tí mo sọ? Ẹlẹ́tàn ni gbogbo èèyàn ọkùnrin. Wá kí ebi ti bá wo nígbà wo sígbà wo. Ha, I will talk to you later, please. Ó dàbọ̀. Hello. Ọmọ ẹni náà ṣe wọ́n ṣe wọ́n bí ìyá ẹ̀ ọ̀hún bá ọ̀ èyí tó dẹ̀ tí kò sí ti fún mi nọ́mbà ó máa ṣẹ̀ máa wá ṣẹ̀ sí ẹ lára ọ máa bà ẹ́. ọmọ yẹn sọ pé àwọn tó nẹ́sìn ló ṣe kíní kan náà wà àwọn píkṣọ̀ wèrè dẹ̀ wà ní Instagram mi o. Àwọn ọmọ yìí àwọn ọmọ mẹ́ta ẹ̀ máa wọ́n lé wọ́n dànù náà lẹ́kìn delete gbogbo post yìí. Tọ́wọ́ ẹ bá lọ rí ibi tẹ́lẹ̀ tí ń bọ́ pátá lásán ó máa jẹ́ pa ni àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ojú mi ló gbó. Yes. To bá lọ wo page mi báyìí then tún picture you post is okay. Ọmọ mi ìjà fà. Jẹ́ nǹkan lọ fi ṣe DP mi náà. Ìgbẹ̀yìn dá lójú ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ablatif, longest time. Báwo ni? Ìgbà owó tó jọ méjì mẹ́ta. Mo ti rí ẹtí pé òde wá sá fún wa kí ló dé. Irọ́ o kò rí bẹ́ẹ̀ o. Ṣé nígbà ní ṣọ́ọ̀bù ẹ̀? Ṣọ́ọ̀bọ̀dọ̀ mi, má bínú pé mi sọ fún ẹ. Ṣó máa ń gbá ibẹ̀ kọjá ni? Àdúgbò tàwa lílé máa ń kọjá mi báyìí wọ́n sì ń wá. O wàá mọ̀ pé mò ń bì láti jọ yìí. Ọlọ́sìn náà máa ríra náà nìyí. Wọ́n fámìlì nǹkan. Aisha ń pẹ́. Aisha, ọ̀rẹ́ mi, kí ló ṣe? Mo love Aisha, mo dẹ̀ ti ń wá bí mo ṣe máa sọ fún un. Wo àjọ wọn ìdúnàgòdè ìdìmọ̀ ó ti ṣẹlẹ̀ kàlíkàmbùdìláì Davido mò ń ṣèdí ọmọ wọn fẹ́ pa náà kó bàbá kan sí náà láì yàrá yàyín hẹ́tìrì náà dàlíyà ó pọ̀pọ̀pọ̀ bàbá yàyín ṣe wá sópa kódà ẹ̀ ń lọ lórí jíjà ọmọ ìṣẹ̀lẹ̀ 542 àgọ́ má pa mí nà ayé pọ̀ gan ọmọ tí ń fa ẹ̀ ń bá wọn tèmi ṣe ní náà ó jẹ bí apá wọn fẹ́ mọ̀ tẹ́wájọ torí kò sáté olúwa ló ṣe ìmí òṣòro tí wọ́n sáfẹ́ wọ́n ní kí n máa ṣàṣẹ náà wọ́n sáfẹ́ ojà sọpẹ́ ẹ̀yìn tèmi ẹ̀ bá jíjẹ́ ọpẹ́ jọ. Àkíyèsí ọmọ ogun olúwa ló mọbi tí a ń lọ àgọ́ máa gawú lọ káwọn tèmi máa gbowó lọ káwọn tèmi máa ra bẹ́ẹ̀sì lọ kọ́ máa gbé fẹ́sì lọ Hey, wallahi, Django Rover. Me and the flex on the Django Rover. Hey, I'm a lush lele. Moton babilere babati she wallahi. I go entertainment, but I work easy. You know easy. Hey, too much of easy. Babu masalada me yaro. Yeah, Baba no shit. Yeah, Baba no shit. Owó tó ń kí mi láyà Baba ló ṣe. Owó tó ń kí mi láyà Baba ló ṣe. Ó múnú mi dùn, ó mara mi yá. Ó múnú mi dùn, mo tún gbé bọ́dì, mo tún jó sáńkù. Ó kí mi láyà.
bàbá ló ṣe. Bàbá ló ṣe. Ohun tó ń kì mí láyà bàbá ló ṣe. Ohun tó ń kì mí láyà bàbá ló ṣe. Má lọ sórí fídí pọ̀ lákọlọ́ bá gé wá bí pọ́n ti yé. Ẹ̀kọ́ tí wà ká máa mú lọ ìjọ. gbogbo nǹkan tẹ̀ ń sọ pátá ni mo gbọ́ ó lóun fẹ́ gbé ẹ jáde ó lera ó jẹ́ túraká ó cash náà kó wà òkè torí òun sọ fún pé rárá o ọlọ́run ní kà ṣẹ̀sì kí ló kọ̀ sí pẹ̀lú kó catch fund catch your fund jáde kó jayé kó feel free àánú ẹ̀ ṣe mí. àǹtí mi so gbogbo nǹkan tí èmi àti ọmọ ẹ̀ sọ lẹ́gbọ́n bífọ̀ nǹkan. so ẹ lọ fẹ́ etí sí. ọmọ 36 torí o ti fún wa jẹ ajẹ ti rí pé túraká o ní sọ fún ẹ. Aisha, how's your girlfriend? mo wà okay. Kí ló wá ṣe ojú ẹ yóò pèèyàn wá jẹun rárá kí ló dé? I'm fine, no worry. Ọ̀rẹ́ mi má máa tàn mí ò wá okay ṣé mo ṣe ẹ̀ ní ẹ lọ́rẹ̀ẹ́ ni ò wá okay. Sinmi, mo wà okay. Àǹtí àmì náà wà nílé lọ́ba àwọn àwùjọ yìí guys. But I'm okay. ó dẹ̀ ní sùn tó bá ti débẹ̀ ó ti débẹ̀ àbí jẹ́kí mi náà bẹ̀rù nù láìpẹ́ kí ló tó máa ń hùwà báyìí náà òun sọ mínísì pé àǹtí àmì náà wà nínú ilé mo ti gbọ́ o wọ́n sọ pé wọ́n wà nínú ilé mọ́. Sister, my big sis, my. Mo ti sọ fún Bímbọ́ kó máa bọ̀ jàre. Ó máa ń ṣe ẹ̀yìn ni. Hello? Hello, brother Abdulakim. Yes. Mo ní kí bá mi send address number ilé ìfẹ́ wá kí. Àdírẹ́sì mi. Bẹ́ẹ̀ni sá. Màá send ẹ nísinsìnyí. Màá send. Ṣé máa kí wọ́n ṣá? Má bọ ọmọ wa lé mi ò tiẹ̀ lọ anywhere so inú mi máa dùn tó bá wá. But ó kọ́ ìdẹ́ pé mọ́ṣáláṣí ló tún máa bá mi. Kò sí wàhálà. Alright. Hey! Mi mọ̀ pé ní ilé máa jẹ́ ilé lọ́rọ̀ mi tọ́mọ yìí. Hey! Tó bá bí Bímbọ́ rẹ̀ kí n rẹ́sẹ̀ ń bí. Ẹ̀rọ Bímbọ́ bá ọṣù wà pa. Mo ní kọ̀ọ̀kan nísìnyí mo fẹ́ dàbújá so ó máa tó next week n tó dé ó mọ̀ pé mo dẹ̀ ti ní kó wá so má wà ọmọ kó má lọ dààmú rẹ o mo ti ṣe tán gan mo ti fẹ́ kó n lè right now ó má wọ̀ rí màá sẹ́yìn dẹ̀ lówó má fún. Jùmọ̀kẹ́. Hello, Jumi. Mo kàn ní kí n pe ẹni pé kí n sọ fẹ́ mi mọ̀ pé ń bọ̀ lọ́dọ̀ mi gan. Ó mọ kan mo ti wà lọ́nà mo ń lọ sí Abuja. To understand? No, má bínú jà mo fẹ́ dé Èkìtì ni. So tí bá ti ń bọ̀ ní ọ̀túnla màá pè é.
Okay. Alright. John to Ọlọ́run tí wọ́n ti ń gbọ́dọ̀ tún náà máa kọ́ wá bá mi sí fried rice mo máa ń like ẹ̀ ó ti yẹ ó dàbọ̀. Fúnkẹ́ ẹ̀rẹ́ nà gidi gan ìlú wọn ni mo máa sọ pé mo ń lọ kí ni bá kí mọ́mí ẹ̀ náà. Alpha babe ṣó wà pa má fọ mo wò bóyá ká ríra bọ̀ mo fẹ́ dé ìlú yín nípò kíá. Má fọ máa dé bẹ́ẹ̀ máa dé kí ló fẹ́ kí n fún mọ́ mi. Ok má bínú kí ni agboolé yín ní ipò kí àyẹn náà ìlú sáà ok máa béèrè tí máa ti débẹ̀ jọ ní sùúrù èlò lè kí n fún mọ̀ sí ẹ̀ ní wọ́n máa níye tí sọ iye tó fẹ́ máa fún wọn ọ̀rọ̀ àgbà ti débẹ̀ máa pè báyìí ni mo ti ṣe tán lé gan mo ti ń lọ ọ̀rọ̀ inú ilé yẹn kánú ẹ̀ kọ́ di báyìí máa jù sí gbọ́dọ̀ fọṣẹ́ ẹ̀ lásán ibi tí máa fi sí rè ọmọ ẹ̀ dẹ́ nà important. Ṣé mo gbà fáwọn ẹ̀ tó bá kọ́ dé lásán wọ́n ṣe salamu alaikum wa alaikum salam ọmọ yẹn lè fa ẹ̀ wọ́n ṣe ní wọn tó bá ti lọ tó bá kọ́ ti dókun ọkọ̀ sọ ẹ̀ alájà mo bọ̀ mo fẹ́ mo kí ni wọ́n máa ń pè kí ni ẹnu àsìkáàlù máa pè bákan máa kọ́ fẹ́ fún sísun àgọ́ kí má ló ṣe bí sí Abdulhakeem kókò lọ gọ̀ lásán fèsì fún lọ́jọ́ dẹ́kẹ́ ọmọ ìlà kó má ṣe báyìí pé mo ti ń bọ̀. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀wọ̀n ní àlàjá. How are you? Fine. Hope you are okay. Come on, have your seat. Thank you. Yeah, have your seat. Má bínú, mo ń ṣe àsìkáàlù lọ́wọ́. Ìyẹn náà dá. So, jẹ́ kí n sáré ṣètò. Ṣe àwọn ọmọ mi Ṣé dáadáa ni mo pa ẹ́? dáadáa ni wà ìwọ ń kọ́ ṣé bíbá yóò wá láti rí. Aṣáàdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ tí wàá bí. Alhamdulillah. How should I? Okay. So, ẹ máa ń fa igbó. No. Ọ̀rẹ́ mi àmúdẹ sọ fún jẹ́ kí n pè This is last time tó máa gbà lẹ́yìn kò wá sílé mi
ẹ̀lú ìjayà àbí wetin be your name Ahmed ìwọ ọmọ mùsùlùmí tó sọ ní Ahmed tó sọ rẹ ní ìjayà ṣé mo pé mo ti sọ fún ẹ pé kó yín máa wá sí ilé mi wá máa fa gbómọ ṣé o mọ̀ tó pé mo kò fún ẹ ní kí pé kó o sùn nígbà tá a kó ní mosque ṣé àfa Abdulgani Anobilisi ṣó gbọdọ̀ gbọ́ pé òun fa gbó ṣe bí mosque láti kú òtó ló fẹ́ wá sùn níṣùú wá fi gbó sínú ilé mi kí ni mo fi sí má jẹ́ kí n rí ẹ mo fi Allah mo fi bẹ̀ ẹ́ má jẹ́ kí n rí ẹ nínú ilé mi mọ́ o ṣùgbọ́n tí mi ò ti kó lórí fún mi. Ìjayà irú àwọn ọ̀rẹ́ burúkú wo lè wá ń kó yẹn. Mi ti ẹ̀ mọ púpọ̀ ṣe sọ̀rọ̀ ẹ̀ níjà babe from today mi ò bá rìn mọ́ mi ò ní sọ kankan pa mi ti ẹ̀ fẹ́ rí. ẹ̀dẹ̀ ṣọ́ọ̀gbẹ́ yẹn kọ́ lẹ fàkínní mi ò gbọ́ yín gbọ́. kò ń ṣe ìrìn ọlọ́run kò ń ṣe wàhálà ok ṣé o believe. mi ò believe báwo lè ṣe fẹ́ kí n believe. mo lè fi Quran bùrà fún ẹ. ṣètò Quran lè ṣe ìtọ́lẹ̀ fún mi Quran mi ò parọ́ fún ẹ. Mo fi Quran búra fún ẹ pé tó bá jẹ́ pé irọ́ ni mo pa fún ẹ pé kò ń ṣe ọ̀rẹ́ mi ló ní igbó yẹn because mi ò mú igbó kí n yàwó yẹn tí bá tó wá fẹ́lẹ̀ pé mo ọ̀tẹ̀ kí n tún yàwó yẹn. No. Ní kí n tún sọ yẹn pọ̀ sí. No. Ó ti pọ̀ jù. I'm serious. Mo ti gbọ́ yẹn gbọ́. Fẹ́ kí n dá padà. So. It's a bang. Oh, don't want sweet. I don't want sweet. No, Mom, no worry. Give me friend. Soft drink too, okay. Can I kiss you before I go? Let's kiss them. Thank you. Look, I'm coming. Bimbo. Kí ni o pè mí fún? Kí ni mo pè fún? Mo ṣe mi náà. O ní ìsìnkú báwo? Ó ṣàmù pé married man ni ṣó fẹ́ kó bá mi lọ́dọ̀ ìyàwó mi. Fi gbogbo yẹn sílẹ̀ jàre, ìgbà wo ni kí wọ́n á rí ẹ? Ìgbà wo fẹ́ wá rí mi bìtì báwo? Máa pè ẹ́ níta nígbà tí ní ìdẹ. Tí n bá ti lè ní ìdẹ, máa pè fún ara mi. Máa pè mí tó lọ. Máa pè mí. Wo èmi ti ní ìṣòro. Máa pè ó dábàá. Ìgbẹ̀yìn ẹ̀dá lójú ẹ jẹ́ ká ṣe dédé o ìgbẹ̀yìn ẹ̀dá lójú ẹ jẹ́ ká ṣe dédé ká ṣe pẹ̀lẹ́ o ìgbẹ̀yìn ẹ̀dá lójú ẹ jẹ́ ká ṣe dédé o ìgbẹ̀yìn ẹ̀dá lójú ẹ jẹ́ ká ṣe dédé ká ṣe pẹ̀lẹ́ o. Alágbára yé o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ má gbọ́ ọmọ ṣẹ́ṣọ́ o ìkìlọ̀ lèyí o ẹ má bà ayé yìí jẹ́ ẹ má da ayé yìí rú o bọ́dá wo yìí o
má kò béèrè lẹ́kún èmi mo tó báyìí o ọlọ́run kò máa fẹ́ o ayé yìí máa tó tán o kí ló máa wá dé bá bọ́dá wòyíwòyí o àti wòyíwòyí o kí lẹ̀ máa wá dé bá mo sọ yìí mo